Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Káàbọ̀ sí orí YouTube channel wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kanjọ̀kan náà ni a máa ń fún yín nípa olóyè Sunday Igboho pẹ̀lú ààbò ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ Yorùbá nation òun ni a tún mú wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé akin ni olóyè Sunday Igboho tó bá ti di nípa wípé ọ̀rọ̀ Fúlàní, pé Fúlàní ń jiyàn gbé, wọ́n ń pààyàn, gbogbo alamọ̀ wípé olóyè Sunday Igboho kì í fẹ́ gbọ́ sétí. So olóyè Sunday Igboho mẹ́nu bà bí àwọn adarí wa bí wọn ò ṣe sòótọ́, tí wọ́n ṣe dúró sí di ìbàjẹ́, bí wọ́n ṣe ń fi ìyà jẹ àwọn tí wọ́n jẹ́ lọ́balọ́ba, bí ọkàn àwọn lọ́balọ́ba tí wọ́n jẹ́ adarí community, tí wọ́n jẹ́ adarí ìlú, tí ọkàn wọn ò ṣe balẹ̀ lórí ètò ààbò, tó dẹ̀ jẹ́ wípé àwọn ìjọba àwọn ni wọ́n ní ìkápá, wọ́n lágbára láti enroll, láti ró àwọn tí wọ́n jẹ́ ọba lágbára nípa ètò ààbò nínú ìlú. Ṣùgbọ́n tí ìjọba tí wọ́n kùnà, tí wọ́n ò fún àwọn tí wọ́n jẹ́ village elders, àwọn tí wọ́n jẹ́ adarí ìlú ní full support. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ gbogbo àwọn àṣírí, àwọn ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho tí ó tú ìdí tí ó fi sọ wípé òun kan lè fẹ́ jẹ́ kí ìpínlẹ̀ Yorùbá ó dá dúró. So gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò wa yìí. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Igboho lẹ́kùnrẹ́rẹ́. Ẹ ṣé gan. Mo kí ọkùnrin, mo kí obìnrin. Mo rò pé ó dùn mí díẹ̀ láì tí ó ní dìgbì ṣe mọ́ ṣàlàyé ara mi, but orúkọ mi Sunday Adé, mo ti gbé mọ́ Sunday Igboho. Ìdí tí ó ṣe wà very important, tó ṣe kókó ká gba Yorùbá nation ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà yẹn tí ò jọra wọn, tó lè jẹ́ pé ọmọ ẹlẹ́ran wa ó ń jẹgun, ọmọ aláṣọ wa àkísà ló ń wọ̀. Ẹ̀yin náà wò lé nísìnyí gbogbo ìlú káàkiri, pàápàá kódà gan ká mọ̀ tiẹ̀ sọ pé ní Nàìjíríà nìkan, ní gbogbo Áfíríkà, Nàìjíríà àníná, àlómi, kò sí security, kò sí healthcare, kò sí nǹkan kan tá a lè sọ pé ohun tó fi wá lọ́kàn balẹ̀ tá a fi sọ pé ó yẹ ká sì wà pẹ̀lú Nàìjíríà lélẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a dẹ̀ ń tẹ̀lé gbogbo nǹkan lọ́nà fún wa lórílẹ̀ wa, àlépo, àní gold, àní marble, many things nǹkan la ní, àní kòkó tá a lè fi túlù wa ṣe tílù wa dẹ̀ máa wà òkè, tó jẹ́ pé gbogbo àwa àtàjọ ọmọ onílù ó yẹ kọ́kẹ́ wa balẹ̀. Kò sí nǹkan tá a fẹ́ mọ́ lọ ṣe nílùú olù káàkiri, ìlú òkè òkun káàkiri, pàápàá jùlọ gba ọmọ wa káàkiri ayé tí wọ́n kàn wà ń ṣe wàhálà káàkiri ìlú. Bí ẹ̀ bá tiẹ̀ pìtì tàwa tá à ń gbé pẹ̀lú ilẹ̀ Yorùbá, ó yẹ kẹ́ pìtì àwọn tó ń jáde kúrò nílùú tó ń lọ ń ṣerú ìlú àjòjì tó ń lọ ń ṣe wàhálà ń bẹ̀. So ìdí nìyí tí o bá gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀, ká fọwọ́sowọ́pọ̀, kájọ fọwọ́sowọ́pọ̀ papọ̀, kájọ jàfẹ́tọ̀ wa, káwa wa ṣe máa kúrò lábẹ́ ìjọba Nàìjíríà. So ká dá dúró, ká ní orílẹ̀-èdè tiwa, ká dẹ̀ wá àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn ọ̀dọ́ tó rí wọn pé tí wọ́n ṣe àkóso ìlú yìí. Ọlọ́run níjọba jẹ́ o, Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú wa, ojú ọ̀dẹ̀ ní ti gbogbo aláṣẹ Ọlọ́run, adẹ́jọ́ délẹ̀ rere ṣe gan. Pàápàá jùlọ ẹ̀yin náà wò ó sìn, àti kò lórí ohun tó gbé mi dìde gangan lórí ìrìn àjò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá la mọ̀ tó mọ̀ ẹ̀, la dẹ̀ mọ̀ díẹ̀. Àti kò nílùú abẹ́ Nàìjíríà náà la ṣe wà, àní security ilẹ̀ wa, àwọn bàbá wa ò lè lọ sóko, wọn ò lè dáko mọ́, iṣu di nǹkan tó wọ́n gógó, ata di nǹkan tó wọ́n, ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà, ẹ̀wà di nǹkan tó wọ́n, àgbàdo wọn, gbogbo nǹkan wọn, gàrí wọn, nítorí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko, kò sí security, kò sẹ́ni tẹ́n. Báwọn ọmọ wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tán bá lọ ní oko, Fúlàní ó jí wọn gbé, wọ́n rẹ́pù wọn. Kò sẹ́ni tó free. Nígbà kan táwa gbọ́njú, tá bá jí, a lè wà lálẹ́, tá máa sùn níwájú ilé bàbá wa, tó jẹ́ pé ìgbà míì tẹ́ bá kéèyàn tó jí lè tago 5 aago 6 tí ó sẹ́ni kankan tí ó jí pé mo lè jí láago 3 kí ni mo lọ sóko wa, tí ó sẹ́ni kankan tí ó dí stop yín, tí ó sẹ́ni tí ó dá yín lọ́nà. Gbogbo sí èyàn ò lè dẹ́rẹ́ wò mọ́. Tó bá gbéra látẹ̀kọ́ sí Ọlọ́run bọ̀ bá dẹ̀ wàhálà ni. Tí wọ́n bá dá ẹ lọ́nà tó gẹ̀ẹ́ta ní, tó bá ti kọjá tó gẹ̀ẹ́ta ní dé, àwọn dánadáni máa wà ń bẹ̀ tán, àwọn Fúlàní òkun bẹ̀ tó kó bọjá náà tó jiyàn gbé, wọ́n ní kẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wa. So ìdí nìyí gbogbo àwọn tó ń láwọn jó lórí wọn kẹ́ ń wò wọn ò sí ohun tó yẹ kó ṣe, fún wa security, fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó. Pàápàá jùlọ security wà very important. Àwọn tó wà lókè òkun ò lè wálé, tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n, ẹ̀rù ń bà wọ́n pé kán mọ́ já wọn gbé, kán mọ́ ṣe jàǹbá fáwọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. So gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa. Kò sí security lórí ilẹ̀ wa tí ó yẹ kó rí bẹ́ẹ̀ rárá, kò bójúmu rárá.
gbogbo láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí ó di dandan ká jà fún ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa ẹ jọ̀ọ́ mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ jẹ́ àjọ dìde ẹ má jẹ́ ká bára wa jà ẹ má jẹ́ ká búra wa o ẹ má jẹ́ ká búra wa tẹ́nìkan máa ń pariwo wípé ìlú ò da nǹkan wà òkè kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni wọ́n rí kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ jókòó kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ bí kí ni wọ́n rí kí òkè ọ̀nà wo la lè gbà báwo la ṣe fẹ́ sí tí nǹkan fi dáa kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà ká mọ búra wa kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé ká pera wa jókòó ká bára wa sọ̀rọ̀ láàrin mi àti ẹ àtiwọ́ tó ń gbọ́ mi àtiwọ́ tó ń wò mí ṣé ìlú Nàìjíríà lálàáfíà ṣé security wà Nàìjíríà ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí tó ń gbọ́ mi tó ń bú mi lọ́wọ́lọ́wọ́ tó lórí mi ò pé tó ní mi mọ tí mò ń ṣe àtọwọ́ tó ní mò ń wà tí màá jẹ tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ níwọ̀ tó tomi tó lébi wà tí màá jẹ tó ń bú mi tó ń sọ oríṣiríṣi wọ́ láàrin mi àtiwọ́ tí wọ́ gẹ́gẹ́ tó tí wọ́ sọ lálàáfíà nínú ọkàn rẹ̀ so o lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀ so o lè jáde nínú ilé ẹ̀ lálẹ́ kókó ń lọ sí ibi báyìí kọ́kànlẹ́ ó balẹ̀ so o lè ṣe ohun tó wù ẹ́ sórí kán mọ́ mú ẹ ní yahoo yahoo sọ fún mi so o lè wọ́sọ o lè gbé mọ́tò tó dáa kó rìn gbòòrò kán mọ́ pẹ́ ẹ lólè tàbí kó pẹ́ yahoo àbí kó pẹ́ ẹ ní kankan kán mú ẹ so gbogbo orúkọ báyìí ó nú ọkàn rẹ wọ́n gán mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá so èmi sẹ́mi lọ́yẹ̀ kọ́ mọ́ bú ni àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú tí wọ́n ń fi orí ara wa gbára wa tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámílì ara wọn tí wọn ò nírònú pa àwọn òkú lọ́la mọ́ sáwọn lọ́yẹ̀ kó bú ni àbẹ́mi ẹ jẹ́ ká wá highs ẹ jẹ́ ká orí wa mẹ́lẹ́ ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ jọ kò sí security nílùú yẹn ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa ká jọ béèrè pé kí nìdí tẹ́ fi láti ọdún tẹ́lẹ̀ dá Nàìjíríà lẹ̀ tẹ́ ń kówó jẹ tẹ́ ń sin nǹkan tí ò sí security ò sábò tí ò sẹ́ni tẹ̀ tí ara ẹ̀ jẹ wa lọ ṣé bá ṣe máa bá lọ nìyẹn ó ti tó gẹ́ ẹ jẹ́ ká wọ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀ ó ti tó gẹ́ báyẹn ẹ jẹ́ ká jọ dìde ká jọ jàfẹ́tọ̀ yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa ọjọ́ dẹ̀ ní tiwa ọdún yìí ọdún ẹ̀ lọ́lọ́run ṣe ọdún òmìnira lọ́lọ́run àtọ́dún ìfún wa ṣe mo dúpẹ́. bàbá ń jagun ní Mọdákẹ́kẹ́ àwọn tá a jẹ́ Mọdákẹ́kẹ́ à ń fèsì ara wa pẹ̀lú fẹ̀ ogun yẹn ń lọ inú wa ń dùn pé ojú kan náà ni wa àjọ ń gbìjà ara wa ọgbà tógun lọlẹ̀ tán tí àlàáfíà jọba wọ́n fẹ́ di pé àwọn ọ̀dọ́ kan kóra jọ wọ́n fẹ́ fèsì kábíyèsí gangan Ògúnṣúà láti pé kọ́ máa gbàjà pa wàhálà ayẹyẹ ṣùgbọ́n lọ́wọ́ ọba ni ọba tó dá bàbá yẹn sí tó dẹ̀ ṣẹ́gun fún èmi wà ní kí àti kábíyèsí lágbà àlè torí bá jagun pé Ọlọ́run fún alágbára káwá kógun wá tán káwọn wá ṣe báyìí pẹ̀lú kábíyèsí kódà wọ́n kọjú ìjà sí mi náà láti bá mi fà á pé agbọ́dọ̀ fẹ́ wà papọ̀ ká yẹ̀yẹ́ bàbá yẹn ẹni tó lọ́n tó sípò ọba Ọlọ́run ọba lọ́ba lẹ́yìn Ọlọ́run ọba ló kù òṣèlú ló fà á pé àwọn olóṣèlú wa náà jẹ́ láǹkà àwọn bàbá wa àwọn olóṣèlú wa àwọn náà jẹ́ láǹkà àwọn bàbá wa àwọn náà jẹ́ ká mọ̀ ìyá àwọn bàbá tá a dé náà àwọn olóṣèlú yẹn àwọn náà jẹ́ ká mọ̀ ìyá àwọn bàbá wa tani ń jẹ́ ọmọ akú warapa lójú ọmọ akú yẹn tani ń dọ́dẹ akú lójú ọdẹ apá yẹn tí kú bá ń bínú lọ́wọ́ àwọn sì mọ̀ gbé ikú ọmọ fún àrùn márùn tí Aláàfin bá ń pàṣẹ láyé ìgbà tí àṣẹ wà lẹ́nu tí olóṣèlú ọ̀gbọ́dọ̀ dá sí tani wọ́n bí ire pírẹsidẹ́ǹtì wọn náà bí ìyálà ìyá ẹ̀rí àbí gọ́ọ̀nà wọn náà bí ire tí ó pè ta níjọba bọ̀ láyé nowadays ayé òde nípa wà ń sè alága kanṣu tó kún fẹ́ yọba alága kanṣu alága local government yóò ní kọ́ bá wá rí mu ní local government rubbish láyé àwọn bàbá Adésọjí Adérẹ̀mí pírẹsidẹ́ǹtì gbà yẹn àwọn tó ń ṣe ìjọba Nàìjíríà ńgbà yẹn wọ́n ní wọ́n fẹ́ rí Ọọ̀ni lóhùn ọ̀ráyè torí pé wọn kì í jáde ó ní ohun tó wọ́n fi sídìí ohun jáde tó bá fẹ́ jáde pírẹsidẹ́ǹtì yẹn dẹ̀ fẹ́ rí ó ní gbogbo ètùtù wáyé kóhun ó ṣe òun máa ṣe ó lọ́wọ́ ò lè ṣe é torí pé ètùtù yẹn ò ní mú tó bá fẹ́ jáde wọn gbọdọ̀ kọjá odò kan sí kan ẹ̀wù tó pa sí ó ní gbogbo tó agbára tó bá lọ níyà tó fi ń kọ́dọ̀ Nàìjíríà ó gbé wá sí ọ̀dọ̀ mi ni ó gbé wá ní nà án bọ́ òde òní sì alága kan sọ pé sọ fún kábíyèsí pé kán rí wa lé àbí kán bá wa lókà gọbẹ alága tí ọ̀gbọ̀dọ̀ sọ pé kébi ìbò lórí wọn nítorí pé báwọn kọ̀ọ̀kan bọ̀ àwọn pípọ̀ yẹn àwọn olóṣèlú yẹn wọ́n ti járáǹkì àwọn bàbá wa òun ni yàtọ̀ ń jẹ wá lẹ́nìí àwọn bàbá wa ò lẹ́nu ọ̀rọ̀ wọn ò lè sọ̀rọ̀ torí pé ọmọ bà wọn pé táwọn bá sọ̀rọ̀ wọ́n mọ̀ yà wọn nípò ń gbé pé bí wọ́n ṣe ń jọba ń sìn àwọn kan tó bá yẹ kó ní right ẹ wo gbà tí wọ́n fi bàbá jọba ń sìn ẹ rí pé tó mẹ́tò tó mọ ẹ̀tọ́ tí fáyàn sí bẹ́ẹ̀ tó lọ́wọ́ yàn ló wà bẹ́ẹ̀
torí pé ó ń ṣe gbogbo nǹkan yẹn kò dá sí ó ń ké sáwọn tó yẹ kó wọ́n jọ ṣe but nísìnyí tọ́lọ́sẹ̀lú kan bá ti rí pé ẹni yìí ni mo lè yàn síbẹ̀ tí n fi dìbò tí n fi wọlé tí n fi dìbò gómìnà tàbí tí n fi dìbò second time òun ni ó yàn síbẹ̀ kò dóde fá kò dóde anything. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé olóyè Sunday Igboho ti ṣe àbẹ̀wò sí onímẹ̀kọ olóyè Sunday Igboho sì tún ṣe àbẹ̀wò sí kábíyèsí aláàfin Ọ̀yọ́ nípa ọ̀rọ̀ ètò ààbò ní gbogbo ìlú Yorùbá, gbogbo ìpínlẹ̀ Yorùbá pátápátá lápapọ̀. So gbogbo eléyìí náà ni ó mú kí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ti Sunday Igboho kan túyáyà bọ́ síta láti bá a kọ́wọ̀ọ́rìn, láti bá a ṣàjọyọ̀, láti tún fún ní ètò ìfọwọ́sowọ́pọ̀ àti ètò àtìlẹ́yìn. So gbogbo ẹ̀ náà ni ẹ ti gbọ́ yẹn. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ viewers wa nílé, kí ni opinion ti yín? Ẹ comment lọ́ndà comment section. Ẹ bá wa like fídíò yìí, ẹ subscribe because wọ́n ní tí a bá tún ríru Sunday Igboho báwọn tó pọ̀, tó jẹ́ akin, tó jẹ́ni tó lè bọ́ síta bẹ́yẹn, tó lè sọ̀rọ̀, a ti ní ìfọ̀kànbalẹ̀ nípínlẹ̀ Yorùbá. Torí nǹkan tí àwọn Fúlàní tí wọ́n fojú àwọn tán jẹ́ àgbẹ̀ rí kò kéré. Bí kan jíyàn gbé lónìí, kan jíyàn gbé lọ́la, kan gba ransom tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Torí asọpá àjọ ní Nàìjíríà ni gbogbo wa gbọ́dọ̀ mọ jọjọ gbé ní ìgbé àlàáfíà. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ share. So we love you all. Thanks for watching.